ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọn ò mọ ohun tó ṣẹlẹ̀ láàrin Ọlámídé Bàdóò àti Portable gan tó fi jẹ́ pé gbogbo ìgbà ni Portable ló mú Ọlámídé ṣeré, tàbí ká sọ pé gbogbo ìgbà ló ń pariwo níkànnì ayélujára. Ẹ jẹ́ n wá gbé yín débẹ̀ kí n sọ tán fún yín pátápátá ibi tíjà ti bẹ̀rẹ̀, ibi tó dé dúró. Kẹ́ ẹ wá mú ẹ̀bi lẹ́fẹ́lẹ́bi, kẹ́ ẹ mú àrífálárì. ń play àwọn fídíò kan fún yín tí yóò jẹ́ bí evidence tí fi máa support àwọn ọ̀rọ̀ mi. Tẹ́ fi mẹ́ni tó jẹ̀bi, s'Ọlámídé ló jẹ̀bi ni àbí Portable ló jẹ̀bi? Ẹ máa bá mi ká lọ. Gist TV Yorùbá lẹ́wà, ibi tá a ti máa ń pọ̀ ẹ̀kẹ́lu bó ṣe ń ṣẹlẹ̀ níkànnì ayélujára láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ wa àtàwọn olórin tàkasúfèé eléyìí tó jẹ́ Yorùbá level láwà. Ẹ jẹ́ ká mú láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lọ́dún 2021 nígbà tí kò gbagídí tó lọ mú Portable tó lọ mú bá Ọlámídé Bàdóò. Kí ló ṣẹlẹ̀? Mò ń bọ̀ ná, ẹ kọ́kọ́ wo fídíò yìí ná, ẹ má ì lọ ibì kan àjọ wà ní. Mò ń bọ̀ ná, ẹ kọ́kọ́ wo fídíò yìí ná. Ibi tí wàhálà ti ń bọ̀ gangan lẹ́rí. Ṣé ẹ rí nígbà tí Portable tó pàdé Ọlámídé, èròǹgbà rẹ̀ ni pé Ọlámídé ó sáìn òun bó ṣe sáìn Àṣàkẹ́ àtàwọn olórin yòókù tó sáìn, ṣùgbọ́n Ọlámídé Bàdóò kò sáìn Portable. Kí ló wá ṣe? Wọ́n wá jọ rìlíìsì orin kan tó pè ní Zazu. ń gbé yín débẹ̀ tán pátápátá o, kì í tún wá ṣe tó fàjà gan tó wá jẹ́ kí ìjà yóò le gan nù. Kí ló wá fàjà gangan? Ẹ wò, ẹ jẹ́ n kọ́kọ́ play fídíò kan fún yín. Tí n bá ti play fídíò náà tán, wọ́n padà bọ̀ wá ṣàlàyé àwọn nǹkan kan tí ò tún yé yín, tí ń tún gbé yín débẹ̀ tí ń já yín tán. Mò ń bọ̀ ná, ẹ má ì lọ ibì kankan. Kẹ́yìn tóbi jọ lọ́hùn tèmi lọ ni. Ọlámídé lọ́hùn you go dey show himself for TV. First fuck up when you do be that. Kò dúró tì mí lẹ́gbẹ̀ẹ́ pé kájọ dúró. Ṣé ẹ rí nínú fídíò Zazu tí wọ́n ṣe, Ọlámídé ló kó 8 million naira lẹ̀ tí wọ́n fi ṣe fídíò. Gbogbo expenses ibẹ̀ Ọlámídé ló gbé. Ṣùgbọ́n nǹkan kan tí Ọlámídé ṣe tó dùn Portable jù láyè ni pé tí fídíò náà fi parí, èyàn lọ wò dáadáa, òun àti Portable wọn ò jọ dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn kọrin báyìí. Nǹkan alákọ̀ọ́kọ́ tí Portable kọ́kọ́ ń bínú sínú pé ó ṣe jẹ́ wípé inú TV l'Ọlámídé ló ti ń ṣó ara rẹ̀ tí ò dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn káwọn ọjọ́ kọrin. Sóhun ní èso lórin ni àbí torí pé òun ti wá láti ghetto? Ẹ wá má gbàgbé, ẹ subscribe, ní tún wá mú fídíò kan wá fún yín. Ṣé wá rí ìyẹn gan ìjà ilé òun padà parí torí wọ́n padà mú Portable wọn lọ bẹ̀ Ọlámídé tó sì gbẹ̀bẹ̀ rẹ̀. Kí ló wá fàjà tó fi wá le gan kó tó di àsìkò táwọn? Ẹ jẹ́ n sáré play fídíò kan fún yín, ẹ má ì lọ ibì kankan, jẹ́ n play fídíò kan fún yín. Yín tún wá ń wá ṣàlàyé àwọn kankan tí ò yé yín tí n bá ti play fídíò ilé ìtàn. Ẹ ti mọ nǹkan alákọ̀ọ́kọ́, Ọlámídé kò dúró lẹ́gbẹ̀ẹ́ Portable kí wọ́n jọ kọrin nínú Zazu. Ó yẹ wọlé iná. Ọ̀gárayá ìbílẹ̀ ṣúwà make we just dey fire dey go dẹ́ni ṣúwà olómi òkèrè yọ ìkébé na súpà ṣé kí ọ̀bọ̀nbọ̀n pa mí gangan kí lè ké hallelujah jòwà òkè jòwà. Eléyìí ló wá bí Portable nú jù. Ní 2024, Ọlámídé lọ ṣe show kan ní London, èyàn ní OVO Arena. Portable inú rẹ̀ ti ń dùn pé Ọlámídé Bàdóò ti gba show ní London, pé òun ó fi àǹfààní òun ó fi bá Ọlámídé kọrin lórí stage, torí pé látìgbà tí wọ́n ti jọ ṣe Zazu sẹ̀ kò sí fídíò kankan tẹ́ ẹ lè rí tí Ọlámídé àti Portable tí wọ́n jọ dúró lórí stage tí wọ́n pàfọ́ọ̀mù Zazu, kò tíì sí.
inú Portable tí wọ́n ń dùn pé Ọlámídé yóò gbóhùn travayé yóò mú òun lọ London láti lè jẹ́ pé káwọn ọjọ́ dúró lórí stage káwọn ọjọ́ pàfọ́ọ̀mù Zazu. Ṣùgbọ́n Ọlámídé jẹjú Portable kò mú lọ London. Àṣàkẹ́ ló mú lọ London tí wọ́n jọ lọ pàfọ́ọ̀mù orin Àṣàkẹ́ lórí stage OVO Arena èèyàn nílùú London. Lẹ́yìn ìgbà náà ni Portable jáde ó ní sẹ́yìn lọ́gbọ̀n ẹ̀yin kọ́ lẹ dá mi ẹ̀yin kọ́ lẹ dá mi ẹ sì ń sọ̀rọ̀ bí Olódùmarè tó kọrin hun èmi mo kàn fi kún. Ṣùgbọ́n ìgbà náà ó jáde tó pariwo pé ṣóun náà lẹ́tọ̀ọ́ láti lọ London káwọn ọjọ́ lọ pàfọ́ọ̀mù Zazu ni. Ẹ ti mọ nǹkan ẹlẹ́ẹ̀kejì tó bí Portable nù nítorí wàá mú fídíò ní tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ fún yín. Kí ló tún dé tí Portable tó fi bínú tán tó fi jáde tán? Ẹ jájọ máa mú lẹ́yọ kọ̀ọ̀kan o. Ẹ̀yin lẹ́sọ sí bí Badoo ṣe ẹ̀bù Portable só ti jẹ̀bi ni, ṣé dandan ni kó sáìn rẹ̀ àbí ṣé bí ò ṣe sáìn rẹ̀ sí ohun tó ṣe dáa? Ẹ jẹ́ múlẹ̀ wá fún yín kí n wá parí ẹ̀ ibi tá à ń lọ àti fẹ́ẹ̀ débẹ̀. Ẹ má gbàgbé subscribe mò ń bọ̀ náà ẹ jẹ́ sáré múlẹ̀ fún wa fún yín. I'm big than them, I'm big more than them, Zazu said. Who are those people say me they don't play my song again? What? I hear say to the party say Olamide say they just me they don't play my song again. Now be my fans, are you my God? Are you they feed me? I get my own fans, so I'm big more than any fucking body. Don't think shine ilẹ̀ ń bá mi bọ́ ìyàwó mi, don't shine ilẹ̀ ń bá mi bọ́ àwọn ọmọ mi. When I have issue, don't shine ilẹ̀ ń bá mi lẹ̀. Bro, who go help you, no go stress you. Ǹjẹ́ ní lóòótọ́ ni Túndé Perry sọ pé Badoo ló ní kí wọ́n má gbọ́ orin Portable? Ṣẹ̀rí fídíò míì lábala abẹ́ ọ̀nà ṣùgbọ́n tí Túndé Perry sọ ni pé sáàpù tóun wà pé àwọn èèyàn ńláńlá àwọn èèyàn jàǹkànjàǹkàn ló wà ń bẹ̀ ṣùgbọ́n kò dáa kọ Badoo. Ó ní wípé wọ́n ní Portable ó ti dínà fáwọn upcoming singer yòókù pé àwọn olórin ńláńlá yẹn wọn ò fẹ́ ẹ̀pù mọ́ látàrí tó ṣe. Ẹ wo àlọ́bẹ̀n lónìí in tó fàjà láàrin àwọn méjèèjì là ń sọ. Mo ti mú wá fún yín mo ní alákọ̀ọ́kọ́ ni pé bí Badoo kò ṣe sáìn Portable ó dùn ún torí ti wò pé Badoo sáìn òun tó ti wà lórí street láti ìjọ́ yìí tí òun ò rẹ ní kankan tó jẹ́ náà àwọn olórin ńláńlá kó sáìn òun tí òun wá pàdé Badoo ó ti wò pé yóò sáìn òun ṣùgbọ́n Ọlámídé ò sáìn ẹ̀ kí ló ṣe ó fún un fast. Ẹlẹ́ẹ̀kejì ni pé kí wọ́n jọ dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn kí wọ́n jọ kọrin nínú fídíò Ọlámídé ò ṣe bẹ́ẹ̀ inú TV ni Portable ní ó ti ń àpíà ó ló dùn nǹkan ẹlẹ́ẹ̀kejì. Ṣé wàá rí ẹlẹ́ẹ̀kẹta ni pé àwọn ò jọ dúró lórí stage káwọn ò jọ pàfọ́ọ̀mù Zazu látìgbà táwọn ti release ẹ̀. Ó wù kí Ọlámídé ó gbóhùn lọ London ṣùgbọ́n o Àṣàkẹ́ l'Ọlámídé gbé lọ London. Ẹlẹ́ẹ̀kẹrin yìí wà ní pé kí ni o ó ní wọ́n ní ó sọ wípé sẹ́ǹgbọ́ o Túndé Perry sọ pé kí Ọlámídé wá sọ pé kí wọ́n má play orin òun kankan mọ́. Ẹ̀yin olólùfẹ́ mi lẹ́yìn ìgbà náà tó ṣẹlẹ̀ wá ní oníṣàìlófóònù tí àwọn méjèèjì ń play ó fi ṣe láti mọ́ọ̀kì Badoo ni ṣùgbọ́n ẹjá wájú obìnrin wa ǹjẹ́ ní Badoo jẹ̀bi bí ó ṣe sáìn Portable Ọmọlálọmí tó jẹ́ pé fáàsì ló fún un. Portable wá ní pé àwọn jọ ṣe bísínẹ́sì ni pé kò help kárí òun pé Skepta ló help òun. Kí lè ro tiyín ẹ drop comment yín ní comment section ta ló jẹ̀bi ṣé ká sọ pé Ọlámídé Badoo ló jẹ̀bi bí ó ṣe sáìn Portable tí ò mú lọ London àbí ká sọ wípé Portable ò ní aláìmoore tó gbàgbé olóore rẹ̀ torí pé ká má parọ́ tanra wa olóore ní Badoo jẹ́ tí ẹ bá ṣe Zazu ta ni ó mọ Portable lọ́jọ́ òní. Ẹ̀yin olólùfẹ́ mi ẹ subscribe sí YouTube channel ẹ share fídíò ẹ wò mo tún mú mi bọ̀ wá fún yín.